Ọlọ́run, ìbà Ọlọ́run, ìbà Ọlọ́run, ìbà ẹ̀yin èèyàn náà, ìbà gbogbo àwọn tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́, ìbà gbogbo àwọn sàábé, gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo ìlànà tí wọ́n gbà wáyé, ti Kìrìsìtẹ́nì ni, ti Mùsùlùmí ni, ti àbáláyé ni, gbogbo àwọn tí wọ́n ti wá jíṣẹ́ Olúwa ní ọ̀nà tọ́lọ́run rán wọn, ìbà wọn o. Ìbà tẹ́lẹsẹ̀ tí òórùn tó fi dé pọpọlọ tán, ìbà ìyá mọ̀pó, ìbà bàbá mọ̀pó tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀. Tọ́, Ṣeun Agboola lórúkọ mi, Jugba Master Channel náà lẹ tí ń wò wá. Mi ìfẹ́ ẹ̀gbọ́n mo máa ń sọ wọ́n ṣe o, ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀. Gbogbo àwa tá à ń polongo ọ̀rọ̀ Sunday Igboho, Sunday Igboho máa bọ̀ o, máa bọ̀ o, wá gbà wá, ẹ̀yin kan mò ń bá wí o. Àwa kan wà tí ayé mọ̀ wípé tàbí wọ́n rò wípé a fẹ́ràn olóyè Sunday Igboho dáadáa. Tó bá jẹ́ lóòótọ́ a fẹ́ràn Sunday Igboho, nǹkan tó yẹ kí a máa ṣe lásìkò ìkọ́ là ń ṣe. Number one, à ń pariwo olóyè Sunday Igboho, ṣó lẹ́mìí méjì ni, ẹyọkan ló ní. Ọlọ́run ò ní jẹ́ kó ṣubú lójú ìjà. Àìmọye akọni tó ti lọ, nǹkan kò dẹ̀ ní í ṣe lágbára Ọlọ́run. Ṣùgbọ́n náà tá a fẹ́ gbà láti fi ìfẹ́ tá a ní fún olóyè Sunday Igboho hàn, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yẹn ló jẹ́ ọ̀nà àkóbá. À ń lọ́gun ẹ free Sunday Igboho, ẹ jẹ́ kó wọlé ẹ̀. Ó dà, mélòó nínú àwa tá à ń lọ́gun lórí social media yìí láti jáde kó òyìnbó gbé placard? Gbogbo wa la mọ̀ pé wúwà ń bẹ̀. Torí ẹni táwọn ará bí ìbá kú tí wọ́n bá tẹ́ bá ń ṣe tí wọn ò nífẹ̀ẹ́ sí, ẹmọ tí wọ́n lè ṣe ànírẹ́ wọn ẹ̀wọ̀n gbére. Kò ní jẹ́ ọ̀rọ̀ free Sunday Igboho mọ́ lẹ̀sùn tẹ́ máa dojúkọ, ẹ̀sùn míì ni. Don't be surprised tó bá ń lé ní count 72 ẹ̀sùn tí wọ́n máa fi kàn yín. Gbogbo wa wá ń pariwo lórí social media, a fẹ́ràn olóyè Sunday Igboho. Tá a bá dẹ̀ fẹ́ràn ara alé ẹni láfẹ̀ẹ́jù, a máa ń fẹ́ pa ni. A ní fẹ́ yín pa olóyè Sunday Igboho. Ṣùgbọ́n kíní kan tá a ṣe làákàyè. Ẹ má bínú mi bú yín, àwa kan ni mò ń sọ, kì í ṣe gbogbo ènìyàn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá mi share ètò, kì í ṣe kérò lè pọ̀ kó wò ó, ṣùgbọ́n kí ẹ̀yin onílàákàyè ẹ̀dá tẹ́ ẹ bá ti wò tẹ́ ẹ bá mi share ẹ̀, àlùbáríkà ni. Kì í ṣe pé kákan máa gorí afẹ́fẹ́ nítorí pé à ń wérò. Ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti olóyè Ìbà Gani Adams náà mo fẹ́ sọ. No doubt, níbi tá a délé ní 50% ọmọ Yorùbá or 70 wọ́n fẹ́ràn olóyè Sunday Igboho ju Ìbà Gani Adams lọ. Nítorí tí olóyè Sunday Igboho ṣe ní gangan lọ́jọ́ sí. Àtẹnìkíní àtẹnìkejì kò sí ìtajọ jókòó sọ̀rọ̀ rí, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ lórí channels yìí àwọn ò ń ṣọmọdé mọ́. Bẹ́ẹ̀ bá ti ń pé 60 ọdún, tó ti pé 60 ọdún, mi ò lè ákúkì ìjòyè ilé bàbá ẹ̀. Bá a wí ọ̀run là ń lọ, bá a wí ọ̀run là ń lọ, ẹni ọ̀pá ni ọmọ kú mọ́. Òótọ́ ni pé olóyè Sunday Igboho lásìkò yìí ìríjú wa ni, ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé olóyè Gani Adams náà jàjà jẹ́ olóyè Gani Adams o. Ó nípa tó kó. Gbogbo ń tẹ́ ẹ̀ bá a máa wí, tá a bá a máa sọ pé olóyè Gani Adams àwọn ọmọ kíní kan ní nǹkan kan ní, ẹ má jẹ́ á gbàgbé oore ọ̀nà tó gbà di Ààrẹ Ọ̀nà Kakanfò tàbí olórí OPC tá à ń sọ kọ́ ni mò ń sọ o. Kò sóko tí a kì í pe olóyè Gani Adams. Ṣùgbọ́n àwọn bàbá wádìí tá a bá gbàgbé ọ̀rọ̀ àná, a kì í rẹ́ni bá ṣe ré lásìkò tá a wà yìí.
ọ̀rọ̀ ńlá ni. Àsìkò yìí lọ̀rọ̀ yẹn nítumọ̀. Olóyè Gani Adams sọ pé olóyè Sunday Igboho ló pa allegedly, mo gbọ́ lóòótọ́ lórí bí wọ́n ṣe ń play káàkiri orí social media. Tó bá jẹ́ òótọ́ ni ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n bá a ṣe wá ń sọ yìí tó ṣe kù díẹ̀ káàtó, wọ́n ti gbọ́rọ̀ ìlọ ní ẹjọ́. Àwọn bàbá wa sì wà ń bẹ̀ tẹ́lẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn. Ọba tó bá kọ̀ láti dá sírú àwọn ọ̀rọ̀ yìí àríjẹ nídìí mọ̀dàrú ni, pàápàá jùlọ àwọn ọba tán wà lókè. Wọn á dẹ̀ fẹ́ràn Sunday Igboho lórí ẹ̀sùn wo. Ó bú mi, ó fà mí, ó sì ti bẹ̀bẹ̀. Ṣùgbọ́n àwọn táwa ń pariwo ní ìsìn lórí social media láti ń pariwo, pariwo kan parí ìjà wọn. Àìmọye èèyàn tó lóun fẹ́ràn olóyè Sunday Igboho nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó já lábọ̀dé ni. À ń pariwo ẹni ẹlẹ́ni kò lẹ́mìí méjì. Ṣó nìkan lè dá ṣe ni? Kò lè dá ṣe. Àwa gorí afẹ́fẹ́. Olóyè Sunday Igboho ní ọ̀kan lọ́mọ ọmọ Yorùbá, ó ta ẹjọ́ ẹ sọ ẹ fi sí comment section, ta ló talẹ̀ lè gbé ààbò lẹ Yorùbá lé lọ́wọ́. Ní òbúyàn o, ìdí tí ìṣe ní ìdárúkọ nìyẹn. Àwọn kan tún Ìbà Gani Adams lógun ojo ni wọ́n ti sọ pé ojo ni kò lágbára, ọmọ ọ̀lẹ ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé n ta nílò lásìkò yìí ni? Ọjọ́ mọ̀ ọ̀lẹ, ọjọ́ mọ̀ ojo, bójú ìjà bá dé kọ́mọ ọ̀lẹ ọmọ kan já ọ̀tá lè kanná. Ọ̀tá ọmọ la o. Òun náà ti forí la nǹkan lásìkò tó nítumọ̀, tó jẹ́ pé tó bá dẹ̀ sì gbórúkọ OPC lásìkò yẹn, ẹ̀rù á bààyàn. Iṣẹ́ ẹjọ́ kan kọ́, ọ̀nà kan lèèyàn gbà débì kan. Àmọ́ béèyàn bá ti ṣàṣìṣe, ẹ já lo òwe àwọn bàbá wa tó sọ wípé bá a bá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ́ni bá ṣeré. Ọ̀rọ̀ tí ẹni olóyè Gani Adams sọ tó di wàhálà, ọ̀rọ̀ yẹn ní ìsìn kò sẹ́ni tó rí sọ mọ́. Ó ti kúregbé, ọ̀rọ̀ sì wà ń kóòtù. Ṣáàmọ́ ti kóòtù bọ̀ ká sọ̀rọ̀ ẹni. Àwọn bàbá yìí, àwọn ọba yìí, àwọn olórí wa nílẹ̀ Yorùbá tá fún àwọn méjèèjì lẹ̀ kán máa drag. Ẹ̀yin ọba yìí, mi ò ní ọmọ Yorùbá gidi ni mí, ọmọ Ìbàdàn ni mí. Mo mọyì ọba kábíyèsí gbogbo yín, mo sì fìlà forí adé o. Toró lóyè ìlú kan làwa náà níbi tá à ń gbé. A sì mọ̀ bí wọ́n ṣe ń tòlú. Bọ́mọ méjì bá ń ṣeré, ẹ mẹ́jà díjà lẹ̀ láàrin wọn. Bọ́mọ méjì bá ń jà, ẹ jẹ́ ká bá wọn parí ẹ̀. Ọ̀rẹ́ ọdún 25 kò ṣeé gbára lé. Ọ̀tá ọdún 25 kò ṣeé kàn lóògùn. Aṣeburúkú ṣeré lọ́mọ ará ayé. Ẹni tó ṣebi sí ẹ lénìí lè padà ṣoore fún ọ lọ́la. Tí olóyè Gani Adams àti olóyè Sunday Igboho, mo sọ nínú ètò mi kan, tí ẹ bá wọn parí ìjà, tí ẹ bá búra fún ọ nílẹ̀ Yorùbá, wọ́n mọ̀ túmọ̀ ìbúra. Tá a bá wá rọmọ lẹ́yìn wọn tó fẹ́ dá wàhálà alẹ́, ìbúra yẹn á bàlẹ̀ lórí. Àìmọye àwọn èèyàn tó wà lẹ́yìn olóyè Sunday Igboho, wọ́n fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n wọ́n fẹ́ràn olóyè Gani Adams jùlọ. Ó máa nídìí. Ẹ mọ̀ wá àwọn èèyàn. Àìmọye tó wà lẹ́yìn olóyè Ìbà Gani Adams. Ojóṣù kan péré ló wà láàrin wọn tàbọ́sẹ̀. Ẹ já gbà pé ẹ̀gbọ́n ọjọ́ kan náà kò ṣe fowó rà lọ́jà. Olóyè Sunday Igboho nírẹ̀lẹ̀, kò sẹ́ni tí ò níbi tó kù sí. Àwa ń gbé kan sókè, àyàn kan pọ̀ sí. Nírú àkókò tá a wà yìí, àìmọye ọmọ ẹ̀yìn Gani Adams tó fẹ́ràn Sunday Igboho tí ò lè fi hàn sọ́gà ẹ̀, tó ń wá àǹfààní láti dọ́dọ̀ olóyè Sunday Igboho. Àwa gorí social media.
àwa ń tan olóyè Sunday Igboho, àwa sọ pé à ń pọ́n lé. Bí Gani Adams bá ṣe ń tó dun Sunday Igboho, ẹ̀yin kọ́ lẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho lé lórí. Bí Gani Adams tó bá hùwà tí ò dáa, kì í ṣe àsìkò yìí àmọ́ pera wa wọlé ni, kì í sọ̀rọ̀ orí social media ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ẹ rí i pé mi ò sọ̀rọ̀ nǹkan tí olóyè Gani Adams ṣe tí ò dáa torí kò sẹ́ni tó pé tán. Olóyè Sunday Igboho náà máa ní tiẹ̀ o. Ṣùgbọ́n kò sí ní tó dàbí orí méjì tó bá kú ó sàn ju orí kan tó ní làákàyè lọ. Ká tó wá sọ pé orí méjèèjì ní làákàyè. Mo sọ yàrá àṣẹ Igboho ni o, nǹkan fẹ́ gbowó ni o. Owó la fi sponsor àwọn ọmọ tán láwọn ní tán fẹ́ kó wọlé. Ẹ ṣe jẹ́ àtẹsẹ̀ bodò ká tó kígbe òtútù. Sásìkò yìí ló yẹ ká máa bára wa ṣe ọ̀tá nínú ilé nígbà táwọn tó fẹ́ kó wa lẹ́rù ò bá wa ṣeré tí wọ́n fojoojúmọ́ ṣe research. Olóyè Sunday Igboho tẹ̀ ń pariwo kò ní í dáwọ́nú gbó, á kọ́ àwọn ọmọ lẹ́yìn. Ẹ sì jẹ́ kán pa gbogbo wọn pọ̀ kó lè dùn ṣe. Nígbà tí ìjà tẹ́nìkan bá fèsì ogun Fúlàní tó fèsì ogun inú ilé, olóyè Sunday Igboho ló lọ́tà jù. Ẹ tún ń bá wọ́ta mi. Ó ń lọ̀tá gọ́fmẹ̀ntì torí tó ń sọ kì í ṣe pé kò yé wọn, kò wù wọ́n ni. Ibi èèyàn ti ń jẹun lọ́nà bíi 7, ẹ wá ní kẹyọkan kúrò ńbẹ̀ tó sì ní tó ń fẹ́ yọkan yẹn dí. Ẹni tó ń sọ̀rọ̀ yẹn pé mo fẹ́ kúrò, wọn ní fojú rẹ̀ wò. Ṣùgbọ́n tí ẹnu bá kò, ó ṣeé ṣe kọ́wọ́ bá ń tàn wá. Ọmọ náà là rán síná. Ọ̀tá ti dá wàhálà lẹ̀ láàrin ẹni tí Gani Adams olóyè yìí bá tó bá sọ̀rọ̀ lórí fóònù tó gbé ọ̀rọ̀ yẹn náà jáde. Ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ ń ta mọ́ pẹ̀lú wọn. Mo fẹ́ràn ẹnìyẹn o nítorí òdodo sọ, ṣùgbọ́n síbẹ̀ tá a bá tún ní kàrò wàhálà yẹn ni ò tán lẹ̀. Olóyè Sunday Igboho ti prove rẹ̀. Lọ́kàn everybody a mọ̀ pé olóyè Sunday Igboho likely ìtẹ́ àlẹ́jẹ̀ fún kó bá ṣe. Èmi ò ń ṣe court, ẹjọ́ wà court. Olóyè Gani Adams ọkàn wọn lè sọ pé má bínú ni, ṣùgbọ́n táwọn ọba yìí bá sọ pé ẹ wá Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọ̀dà, olóyè ẹ̀gbọ́n ẹ̀ ni, olóyè kìnnìkan ni, Ààrẹ Ọ̀nà Kakanfò ni, àwa ń bá ẹ sọ pé kó o má bínú. Wọn à ní sọ fún olóyè Gani Adams tí òun náà máa fi sọ pé má bínú. Kí là ń bá ka? Kí ló lẹ́nu ilé ayé yìí? Ẹ sinmi wíwá ọ̀tá fún olóyè Sunday Igboho. Ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́. Ẹ má jẹ́ kí akọni ó ṣubú lójú ìjà. Ó ní ẹ̀mí tiẹ̀, ó dẹ̀ ní àwọn ẹbí tiẹ̀. Bá a ṣe ń sọ yìí, ó ń lọ̀tá gọ́fmẹ̀ntì, ó ń lọ̀tá àwọn ọba kan, ó bú wa, ó rìn wá. Pẹ̀lú gbogbo bó ṣe bẹ̀bẹ̀ tó. Wọn àrọ́rọ̀ rẹ̀ sọ, ṣùgbọ́n wọ́n rí nǹkan míì discuss. Ibi tẹ́lẹ̀ tí ń discuss security, wọn àrí ti ẹ̀rù. Àwọn ilẹ̀ Ìgbò gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n ti dúró wá pé. Kí ló ń bẹ lọ́pọlọ wa? Bá a bá rí ètò ṣe, ẹ já wá nǹkan míì tó lè ṣara alé láǹfààní. Tó bá jẹ́ 10 péré, èèyàn 10 péré ló wò ó, ẹ gbàgbé ọ̀rọ̀ traffic. Ó máa wà ńbẹ̀ títí ayé ni. Ó dàbí ọ̀rọ̀ olórin ni. Ẹ mọ àwọn olórin tó ń kọrin tí ó jẹ́ evergreen lórí péèjì wọ́n sì máa bá ń bẹ̀. Tọ́rọ̀ olóyè Sunday Igboho bá lọ, títí Gani lọ, tí wọ́n parí gbogbo ẹ̀, nǹkan kan kò sẹ́ni tó fẹ́ rí físíìtì àwọn nǹkan tó wà lórí péèjì yìí yẹn mọ́. Ìtọ́ jẹ́ pé tí wọ́n gbò lánàá tí wọ́n bá ti rí pé one day ago wọ́n máa scroll ni. Ẹni tó bá mọ̀ pé apart from nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń blog lé lórí, wọ́n sì lè bá àwọn nǹkan tó ní làákàyè pàdé lórí péèjì ẹ̀, wọ́n á dúró ti péèjì ẹ̀. O ò lè sọ pé gírígírí owó mò ń wówó, kì í dẹ̀ ṣe gbogbo yín náà ló jẹ́ torí owó, ṣùgbọ́n torí kí ni mo fẹ́ ṣe. Let me talk about these people. Ẹ má fẹ́ nìkan búlì lẹ́lòmíì. Mi ò gbèjà Sunday Igboho, mi ò gbèjà Gani Adams. Ipò tọ́lọ́run fún oníkálukú wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ká papọ̀ kó jẹ́ ẹyẹ kan ṣoṣo ni.
olóyè Sunday Igboho lọ táwọn olórí Yorùbá ṣẹ́ǹkà ọ̀tá gọ́ọ̀mẹ̀ntì ọ̀tá àwọn olórí Yorùbá àwọn àti Gani Adams ọ̀tá Fúlàní ṣé ẹ mọ̀ pé bá a ṣe ń pariwo Sunday Igboho àwọn Fúlàní ìgbọ́ Yorùbá ṣé ẹ rò pé wọn ò ní ti máa gbára dìde ni pé tí ẹ bá ṣèṣì ṣe báyìí wọn ò ní dojúkọ yín mọ́ tí ẹ mọ̀ pé tàn bá mọ lórí ogun kúrò lọ́nà okùn tẹ́ ẹ ṣe kí ló dé tá a ṣe mẹ́dọ̀ kí ló dé tá a kọ́kọ́ jẹ kòkòrò wa nínú ilé náà láì jẹ́ pẹ́nikẹ́ni mọ̀ ṣé báwọn Fúlàní ṣe ń plan ara wọn ṣé ẹ mọ̀ ní kó tó gbẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ báyìí ṣọ́dún yìí ni wọ́n bẹ̀rẹ̀ ọdún tó kọjá ọdún 10 sẹ́yìn ọ̀rọ̀ mineral resources lè wà nù tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ṣe sọ ò pé àwọn state tí gbogbo wàhálà ìbá ti ṣẹlẹ̀ àwọn abúlé tó ti ṣẹlẹ̀ wọ́n rá àwọn mineral resources bó tiẹ̀ jẹ́ wípé for now bóyá agbára ìjọba ò ká wọn bóyá torí àwọn irinṣẹ́ tó ń lò báwọn kan ṣe ń sọ pé ọlẹ́kẹ̀ kíjọba àbí gómìnà bẹ̀ kó mọ̀ ń pẹ̀ mi ò mọ̀ wọ́n ní ni ṣùgbọ́n jọgàtẹ́ kò jọgàtẹ́ òkú ń sùn ẹ̀mí ń sùn àwa wá ń gbé nìkan sókè ibi tó bá kù sí olóyè Gani Adams ẹ̀yin náà ṣàtúnṣe ibi tí wọ́n bá pè lórí akínfín tẹ́lẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣòye kékeré ayé tá a sì wáyé western world ni kì í ṣe ayé bí wọn ò bá ṣígun fún mi níbi tá a bá dé ẹ̀rù ìjọba ń bà yín yes ìbùkún ní fọ́mọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe ṣùgbọ́n ẹ má gbàgbé o nítorí àìṣe àmúlò ẹgbẹ́ OPC tíjọba bá rí i pé ẹlẹ́rù ní kọ́kọ́ fẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ lẹ́rù ogun lẹ Yorùbá ni kápẹ́jọba rí yín pé ẹ̀ ń gbáradì àwọn náà ò ní fẹ́ wàhálà tẹ́tẹ́ tí kọ́kọ́ fowó ara yín ṣe olóyè Sunday Igboho gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tó bá jẹ́ ròyìn tá à ń gbọ́ pé àwọn kan wá bá yín wọn mi ò sí ń bẹ̀ wọ́n lẹ́yìn nìkan mú iye kan wá kíní kankan ká wípé lóòótọ́ ìjọba wa fẹ́ràn wa ẹ wá gbé ìgbésẹ̀ wọn á pè yín ṣùgbọ́n wọn ò rí ìgbésẹ̀ wọ́n lè máa rò lọ́kàn pé ṣé irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ abẹ́ lọ dojúkọ sọ̀rọ̀ knockout là ń sọ ní àbí kíní kan ok ọmọ ti gbé ìgbésẹ̀ ẹ jẹ́ ká Ọlọ́run kẹ́yìn jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run kẹ́yìn jù bẹ́ẹ̀ lọ kì í ṣe pé ẹ fẹ́ lọ pààyàn Sunday Igboho ò pààyàn Sunday Igboho ò pààyàn ẹ̀yin náà ò pààyàn ẹ dojúkọ ogun ojú yín rí tó ìdí nìyẹn tí mo fi ń sọ wípé ẹ kì í ṣọ̀lẹ ẹ kì í ṣojo ẹ ti fojú winá ìjà àwọn Haúsá àti Yorùbá tẹ káwọn OPC jáde tí ò bá jáde lára àwọn kan tó tẹ̀lé yín tí wọ́n fẹ́ bẹ́gbẹ́ OPC jẹ́ ẹ já sọ́ra fún táwọn sọ gbogbo wa o olóyè Sunday Igboho ẹ̀yin ẹ ṣe làákàyè lórí ọ̀rọ̀ tí mo sọ yìí àìmọye èèyàn tó wà lẹ́yìn yín tó jálábọ̀dé ni tó ń kọrin yìnyín àìmọye àwọn tó wà lórí lẹ́yìn ìbá Gani Adams ń dá wàhálà rẹ̀ tó bá jẹ́ pé tó bá rí yín yóò fún yín ní gbogbo datas Gani Adams bẹ́ẹ̀ ni tọ̀dọ̀ yín náà bí wọ́n bá ń kì yín tán kọrin kì yín ẹ má jẹ́ kó rí yín wú ju ẹ̀mí kan ṣoṣo lẹ́ni àwọn àgbà Yorùbá ti dalẹ̀ yín pẹ̀lú àìrí nǹkan kan ṣe lásìkò yìí ìjọba dalẹ̀ yín nítorí náà lọ́wọ́ lẹ fẹ́ ṣe jàjẹ́ ẹlẹ́yàmẹ̀yà inú gbó wa lẹ̀ ń pariwo lé lórí olóyè Gani Adams náà ń pariwo wọ́n ti débí bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn sọ pé wọn ò gbé ìgbésẹ̀ olóyè Gani Adams ó ń dùn àwọn èèyàn pé ẹ̀ gbé ìgbésẹ̀ ó ń dùn àwọn èèyàn tí ẹ bá fìyà ẹ̀jẹ̀ yín pé torí pé ó ṣe báyìí ayé ò rí ìyà èyí tí olóyè Sunday Igboho ń jẹ lọ́wọ́lọ́wọ́ tó fi ara rẹ̀ sílẹ̀ láyé fi ń kan sára sí i ṣó ti yé yín sìn ìgbésẹ̀ ṣe pàtàkì nínú gbogbo nǹkan tá a bá ń ṣe olóyè Sunday Igboho ayé fẹ́ràn yín wọ́n fẹ́ràn olóyè Gani Adams ṣùgbọ́n lásìkò yìí ẹ̀yin méjèèjì ẹ wọ́n wò ẹ pera yín ẹ jẹ́ káyé rí pẹ́yìn lẹ parí ẹ̀ fúnra yín àwọn ò dúró de tàwọn ọba kankan àbí àwọn olórí ilẹ̀ Yorùbá kankan mọ́ wọn lè ṣe á pariwo látòní dọ̀la ni wọn ò ní í ṣe ó pè wọn kán lọ sọ́dọ̀ ààrẹ fún tara wọn
ó pè wọn kọ́ lọ fọ́ ọ̀sọ́dọ̀ ààrẹ fọ́rọ̀ òṣèlú. Gbogbo tí wọ́n lè sọ ń pa ẹ̀ lásìkò yóò kọjá 2027 àbí ogun sì ń jà nílé ó ń jà lóko. Mo bẹ̀ olóyè Gani Adams dáadáa, mo bẹ̀ yín dáadáa, olóyè Sunday Igboho mo bẹ̀ yín dáadáa, ẹ̀yin tẹ́ ń bọ́ sórí afẹ́fẹ́ sọ̀rọ̀ fìkan yìnkan fìkan jùkan gbà, kò yàtọ̀ sí pé ń forí àgbà méjì ẹ fi ń gbára wọn. Kò sẹ́ni tí ò lẹ́jẹ̀ lọ́rùn nú àwọn méjèèjì o. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Ìkà lọ́pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn wọn o, ọ̀dàlẹ̀ ni wọ́n o, ṣùgbọ́n àwa tá à ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká fọgbọ́n sọ o. Ẹ má jà yẹn nìkan láàyò ká yẹn nìkan ní pọ̀sìn o. Kò sẹ́ni tí ò lè wúlò nínú ilé o. Ẹ jẹ́ àfọgbọ́n ṣe o. Bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ kù síbì kan ẹ jẹ́ àfọgbọ́n ṣe. Ìjà wa àti yanjú náà ló pàtàkì jù. Kì í ṣe àsìkò yìí là ń jà o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa tẹ́ sì ń wò wá. Ẹ bá mi share ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń share ẹ̀, ìbùkún Ọlọ́run á share ẹ̀ fún yín. A jẹ́ tí àní kájọ ìbànújẹ́ lágbára Olódùmarè. Ẹ ṣé mo dúpẹ́. Ṣéun Agboola lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí. Bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jùgbà Master, Pastor Stele tí èlé wò bí. Ẹ má bínú, fídíò ìgùn díẹ̀.